Èmi Abíọ́dún Ọmọláwuyì, mo tún fi àsìkò yìí mo fi ń kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà lágbára Ọlọ́run Lódùmarè. Àmọ́ màá ṣe àní tójú ilẹ̀ mọ́lẹ̀, àní tẹ̀lẹ̀ níbi tílẹ̀ ti gbé lójú. Ìwé wo là ń kà lọ́wọ́? Ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Adákẹ́dájọ́, òun la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí. Orí kìíní òun la parí rẹ̀ sí. Orí kejì òun la ó ti máa tẹ̀síwájú. Kí ló ṣẹlẹ̀ lórí kìíní? Ẹ rántí wípé Ọlágbèmí òun ni wọ́n sọ wípé ó fẹ́ fi bá ẹnìkan tó ń jẹ́ Fọlákẹ́mi, ó fẹ́ fi ipá bá alájọṣepọ̀. Ọlágbèmí ọ̀hún ó mà ti dèrò àtìmọ́lé báyìí. Ṣé lóòótọ́ òun Ọlágbèmí ló ṣe nǹkan tí wọ́n ní kó ṣe àbí irọ́ ni? Ẹ wò mí, ẹ wá nǹkan fìdílé, ẹ kí sáwọn ará àdúgbò yín, kẹjẹ ká tún máa tẹ̀síwájú lórí ìtàn náà. Ká tó wá máa tẹ̀síwájú, bẹ́yìn ò bá ti subscribe sí YouTube channel yìí, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Lódùmarè, ẹ bá mi subscribe báyìí. Kú iṣẹ́, òní mo rí iṣẹ́ yá. Bákan náà òní mo bẹ̀ yín, bẹ́ẹ̀ bá ti ń wo àwọn fọ́nrán mi ọlọ́kan òjọ̀kan, ẹ má kàn máa wò lásán, ẹ máa bá mi tẹ like, torí bẹ́ẹ̀ bá ṣe tẹ like tó, òní yóò fún YouTube náà ní àǹfààní láti pín fídíò náà káàkiri tó. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Olódùmarè kò ní jẹ́ ká ṣúra wa o. Orí kejì òní wọn ó ti máa tẹ̀síwájú. Àkọlé wo ló ń bẹ lórí kejì ọ̀hún? Alágbàwí. Ẹ máa bá mi ká lọ o. Ní ilé àwọn Ọmọlára àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì tí àwọn náà jẹ́ obìnrin, òun ni wọ́n jọ wà nínú yàrá ìgbàlejò wọn. Ojú Ọmọlára pọ́n kankan bí ojú ẹni tó ti wà ní ìdí àrò tó ń fẹ́ iná fún bíi wákàtí pípẹ́. Ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní orí ọ̀kẹ́rẹ́ koko láwo, bí awífọ́mọ ẹni àgbọ́. Ṣé bí mo ti kìlọ̀ fún ọ lórí ọ̀rọ̀ Lágbèmí láti ọjọ́ àkọ́kọ́ tí mo ti kọ́kọ́ rí i pé n ò fi gbogbo ara lọ́wọ́ sí ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀yin méjèèjì, torí pé Ọlágbèmí ti dákẹ́ púpọ̀ jù. Gbogbo ẹni tó bá sì dákẹ́ bẹ́ẹ̀ wọn a máa burú. Ṣé o ti wá rí báyìí àbí ò rí? Àlùfáà sọ̀rọ̀ òjò kù, ó ní Olódùmarè òun ló ṣẹ̀rí òun. Ọmọlára bú sẹ́kún gbẹ́ẹ́. Ẹgbẹ́ rẹ̀ kejì náà tún ní ọ̀rọ̀ ẹkún màkọ́lọ̀rọ̀ yìí. Olódùmarè ṣe kò tí ì fẹ́ ọ sílé, ó bà ní kò tí ì bàjẹ́. Ìwọ ni kó o tún èrò ara rẹ pa báyìí. Oòrùn tó kù lókè yìí ó sì tó aṣọ gbẹ. Olódùmarè ṣe ó kúkú rẹwà lóbìnrin, ó jẹ́ saragírí kó o bọ́ sí ìgboro. Màmá wọn wọlé, ó sì pa ọ̀rọ̀ náà mọ́ wọn lẹ́nu. Ó ní àgbàyà ní ẹ̀yin kinní wọ̀nyí. Sí ẹ̀yin tó yẹ kí ẹ máa pẹ̀tù sí àbúrò yín nínú, òun lẹ tún da barafín sí iná tó ti ń jò tẹ́lẹ̀. Ẹ ò kúkú lẹ́bi. Ewúrẹ́ tó jẹ èrè òun ló jẹ́ kí gbẹ̀gìrì ó sàn. Ohun tó dé òun ló ní ká rí òun. Wọn ò kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ náà kí n tó wá fàbọ̀ wá bá adìyẹ. Mo dijú kí n tó là á kí ẹ ti pòórá bí iṣó. Àwọn ẹ̀gbọ́n Ọmọlára méjèèjì dìde, wọ́n sì ń kùn lọ sí ìta bí oyin inú agbè. Màmá wọn jókòó ti Ọmọlára, ó gbé ọwọ́ lé e, ó sì nu omi ẹkún nù lójú rẹ̀. Ó ní ọkọ mi, àpékẹ́ ọ̀kín, ìmọ̀gún ará òde mòṣó, ìmọ̀gún ọmọ ọ̀rọ̀ nírè. Èjì wẹ́rẹ́ ni ò jẹ́ nájà sàbẹ́, òjò wẹ́wẹ́ òní ò jẹ́ nájà tìrè. Èjì dábọ̀ tètè dá jẹ́ nájà àti mọ̀gún dalẹ́. Ará ìlágbẹ̀dẹ ọmọ awúrin tún rin rọ, àgbẹ̀dẹ mi ṣoṣo lọ́nà tìrè. Ìrèmọ̀gún ni yín alágbẹ̀dẹ yìí tẹ́wọ́ gbowó, wọn á ní dàálẹ̀ kó o máa lọ. Ọmọ rọ́wọ́ níjọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́, tọlọ́kọ́ taládàá òní yóò máa rò lọ́nà oko. Wọn á ní alágbẹ̀dẹ màlúù múrin jẹ. Àgbẹ̀ rókórókó jẹ́ kí wọ́n tọ́ òkìtì ọ̀gán wò, wọ́n mọ̀ pé yín alágbẹ̀dẹ ò ránrin. Ìrè ló ti ń bọ̀ ló mọ́kọ́ fún mi wá, èmi náà ò ní bọ́ ọmú ṣubọ̀ lọ́nà oko. Ìgbà tí ìyá Ọmọlára yóò fi ki oríkì rẹ̀ tán, Ọmọlára ti nu ojú nù. Ó kàn ń sọ mìmì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ó dìde ní ibi tó ká sí, ó yí ara padà, ó sì gborí lé ìyá rẹ̀ lẹ́sẹ̀. Ìyá rẹ̀ ní kákáríbọnú kò tán tí ń ṣe ní o. Òpònú ènìyàn òní kú sílẹ̀ di aṣọ orí ìkọ́. Bí a bá ní Ọlágbèmí jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n kàn dúró máa ní ń kọ́. Orí yíyẹ ní mògún ta ìṣẹ̀ òun ló pọ̀. Ọmọlára la ojú, ó wojú ìyá rẹ̀ sì forí dáhùn pé bẹ́ẹ̀ ni. Ìyá rẹ̀ tó tẹ̀síwájú ó ní àti ọjọ́ tó ti mú Ọlágbèmí wá gẹ́gẹ́ bí ọkọ tó fẹ́, n ò gbọ́ lẹ́nu rẹ̀ rí pé ó ká ìwà ìbàjẹ́ kankan máa lọ́wọ́ rí.
ohun tí kò bá sì ṣe ni rí a kì í sọ wípé ó tún dé. Bí Ọlágbèmí kò tilẹ̀ lówó lọ́wọ́ báyìí tí kò sì tí ì ní iṣẹ́, èyí ò sọ wípé kò ní di ènìyàn pàtàkì bó bá di ọ̀la. Kò sí ẹni tí gun àkàsọ̀ láti òkè, kí ẹ̀dá tó dókè ilẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ dandan. Gbogbo ìgbà òun ló ń tiraka láti mú inú rẹ̀ dùn. Bí ò tilẹ̀ lówó lọ́wọ́, àwọn ọkùnrin tí ò lẹ́wà tó Ọlágbèmí gan wọ́n ti di jígólò sí ìgboro. Àwọn ìyá tó lè bí wọn lọ́mọ tó lówó lọ́wọ́ òun ni gbogbo wọn ń wá kiri. Ṣùgbọ́n Ọlágbèmí ní tirẹ̀ gbàgbọ́ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tani jẹ. Ohun tójú ènìyàn ò sì tó kedere ni lójú Olódùmarè ọba. N ò rí Ọlágbèmí gẹ́gẹ́ bí ẹni tó lè hu irú ìwà tí wọ́n ló hù. Ọmọ tí wọ́n bí ire tó sì tún ara rẹ̀ bí ni. Bíbí ire sì rèé kò ṣeé fi owó rà. Abiyamọ ni mí, mo sì mọ̀ ju gbogbo yín lọ. Bí o ti yọjú sí Ọlágbèmí láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀, ó kù díẹ̀ káàtó. Àsìkò tó yẹ kó gbárùkù tì gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà rẹ̀ nìyí. Àsìkò yìí gan òun ló nílò rẹ jù. Ó lè ní ohun kan tàbí méjì tí kò lè bá ẹnikẹ́ni sọ ju ìwọ nìkan lọ. Mo fẹ́ kó gbìyànjú kó lọ rí i. Bí gbogbo ènìyàn tilẹ̀ kọ̀ sílẹ̀ lásìkò yìí, kì í ṣe bí ìwọ. Ọmọlára tó ń wojú ìyá rẹ̀, ó dijú mọ́rí lọ gbárí i. Ó sì bẹ̀rẹ̀ sí ní sòmìmì léraléra. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dún nínú ilé lọ́hùn-ún. Ìyá rẹ̀ dìde, ó sì wọnú yàrá lọ. Ní àgọ́ ọlọ́pàá, Ọlágbèmí kájọ sí kọ̀rọ̀ kan nínú àhámọ́ tó wà. Ọlọ́pàá kan kó àwọn ìwé kan lọ́wọ́, ó sì ń lọ sí ọ̀dọ̀ Ọlágbèmí. Ọlágbèmí ti rù, ṣòkòtò ti sò ó ní ìdí dáadáa. Ọlọ́pàá náà dé ọ̀dọ̀ rẹ̀, ó ní, Ọlágbèmí, ọ̀túnla òun ni wọ́n ń gbé ọ lọ sí ilé ẹjọ́ o. Mo lérò wípé o ti ṣètò fún agbẹjọ́rò tó pójú owó. Ọlágbèmí gbójú sókè wo ọlọ́pàá náà, ó ní, màámi ńkọ́? Ó ti tó ọjọ́ mẹ́ta kan báyìí tí wọ́n ti wá bẹ̀ mí wò gbẹ̀yìn. Kò sáà lè jẹ́ wípé àwọn náà ti padà kọ̀ mí sílẹ̀ ni. Ọlọ́pàá náà ní, ṣé ìbéèrè tí mo bi ọ́ ló dáhùn yẹn? Kò burú o, màmá rẹ̀ wà ní ilé ìwòsàn. Ó jọ wípé wọ́n ní ọkọ̀ kọlù wọ́n àbí nǹkan. Ọlágbèmí dìde fù lẹ́sẹ̀kẹsẹ̀. Bó ti ní kí òun lọ sí ibi irin tí ọlọ́pàá náà wà, òun ló ṣubú lulẹ̀ padà bí ìgbà tí afẹ́fẹ́ ń gbé e. Ó jọ pé kò jẹun láti bí ọjọ́ mélòó kan. Ó fẹ́ dìde padà ṣùgbọ́n okun ti lọ lára rẹ̀ pátápátá. Ó bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ gbá ilẹ̀ bíi kó lu kó sì gbé e mì. Ó sì ń sọkún kíkorò. Ọlọ́pàá náà ní, ọ̀túnla òun là ń gbé ọ lọ sí ilé ẹjọ́. Ẹsẹ̀kẹsẹ̀ òun ọlọ́pàá náà kúrò ní iwájú rẹ̀. Ọlágbèmí ké títí ojú rẹ̀ ti wú gbùdùgbùdùgbù. Lẹ́yìn bí ọgbọ̀n ìṣẹ́jú tí ọlọ́pàá náà ti kúrò lọ́dọ̀ rẹ̀, bó ti wù kí ènìyàn ó dájú tó, bí ó bá rí Ọlágbèmí nírú àkókò náà, onítọ̀hún yóò gbomi lójú bí egbére. Ọ̀rọ̀ ìfẹ́ tó wà láàrin ọmọ àti ìyá rẹ̀, Olódùmarè nìkan òun ló lè ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún. Ọlágbèmí rápálá dé ibi irin tó wà ní iwájú rẹ̀. Ó gbìyànjú láti yọjú wo ìta. Ó wo gbogbo agbègbè ṣùgbọ́n kò kófìrí ẹnì kankan. Ìrẹ̀wẹ̀sì ó túbọ̀ bá a. Ó gbé orílẹ̀ irin, ó dijú mọ́rí lọ gbárí, ó ní, ta ni yóò ṣe alágbàwí mi? Ọlágbèmí bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ẹsẹ̀ kan bọ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ̀. Ó la ojú, ó sì yí ojú sí ọ̀nà ibi tó ti ń gbúròó ẹsẹ̀. Ó rí ọkùnrin kan tó wọ aṣọ funfun àti ṣòkòtò funfun. Bàtà funfun náà sì ni ọkùnrin náà wọ̀. Ọlọ́pàá tó wá bá a lẹ́ẹ̀kan ó sì ń bọ̀ lẹ́yìn ọkùnrin ọ̀hún. Bí ọkùnrin náà àti ọlọ́pàá tó wà lẹ́yìn rẹ̀ ti dé iwájú ibi tí Ọlágbèmí wà, àwọn méjèèjì dúró. Ọkùnrin náà fi ọwọ́ mú irin, ó sì ń wo Ọlágbèmí roro ní ibi tó wà. Àyà Ọlágbèmí bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Ọkùnrin náà yọ ìgò funfun tó wà lójú rẹ̀. Ó fi ọwọ́ ìgò ojú náà ó fi lu ẹyín rẹ̀ kékékéké. Ó wojú ọlọ́pàá tí wọ́n jọ wá. Ó ní kó fún un ní ìṣẹ́jú díẹ̀. Ọlọ́pàá náà pẹ̀yìndà, ó sì bá tirẹ̀ lọ. Ọkùnrin náà ń wo ọlọ́pàá náà bó ti ń lọ. Lẹ́yìn tí ọlọ́pàá náà lọ tán, ọkùnrin náà kọjú padà sí Ọlágbèmí, ó ní, èmi ni Alágbàwí. Àyà Ọlágbèmí là gàràgà bí ìgbà tí àrá sán nínú ọkàn rẹ̀. Okun díẹ̀ padà sí ara rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dìde nílẹ̀, ó sì rìn bọ̀ ní ibi tí ọkùnrin náà dúró sí lára irin tó pín àwọn méjèèjì níyà. Bí ó ti dé ara irin náà, òun ni ọkùnrin náà mi orí, ó ní, mo mọ̀ pé o ò mọ̀ mí, kò sì ní ṣàìyà ọ́ lẹ́nu bí mo ti dé ibí. Abiyamọ tòótọ́ òun ni ìyá tó bí ọ. Mo lọ sí ilé ìwòsàn lánàá
láti lọ kí dókítà tó jẹ́ ọ̀rẹ́ mi. Ó sọ̀rọ̀ ọmọbìnrin kan tí wọ́n ní ọkọ̀ gbá fún mi. Àánú obìnrin náà ṣe mí, mo sì lọ wo obìnrin náà kí n lè san gbogbo owó tí wọ́n nílò fún ìtọ́jú rẹ̀. Ìyá tó bí ọlọ́mọ òun lobìnrin ọ̀hún. Ọlágbèmí tún kùdú sẹ́kún. Ọkùnrin náà tún tẹ̀síwájú, ó ní ohun tó jọ mí lójú ni pé bí ìnira tí ìyá tó bí ọlọ́mọ wà bó ti pọ̀ tó, síbẹ̀ ariwo orúkọ rẹ̀ ló ń pa ní ìṣẹ́jú ìṣẹ́jú. Ìdí nìyí tí mo fi wá bẹ̀ ọ́ wò. Ọkùnrin náà yẹ awò ojú ọwọ́ rẹ̀ wò. Ó fẹ́ òyì sí bí ìgbà tó ní ìdọ̀tí kan lára. Ó dákẹ́ lọ díẹ̀. Ó wojú Ọlágbèmí, ó ní agbẹjọ́rò ni mí. Mo ti lo ọdún 22 lẹ́nu iṣẹ́ náà. Ẹjọ́ 99 òní mo ti gbàrò. N ò pàdánù ọ̀kankan nínú wọn. Ọlágbèmí nu omi nù lójú lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ṣí ojú sókè láti tún wo ọkùnrin náà. Ọkùnrin náà rẹ́rìn fáàrí. Ọlágbèmí ní ṣùgbọ́n ọkùnrin náà pa ọ̀rọ̀ náà mọ́ Ọlágbèmí lẹ́nu. Ó ní mo mọ̀ pé o ò lówó lọ́wọ́ láti gbà mí gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ, ṣùgbọ́n mo ṣetán láti fi ara mi jìn láti ṣiṣẹ́ ọ̀hún. Ọlágbèmí tún bú sẹ́kún. Ó ní kí ló dé tẹ́ fi fẹ́ ṣe irú oore ńlá báyìí fún mi láì gbowó. Ọkùnrin náà wo Ọlágbèmí lọ sàkún bíi pé ìbéèrè náà bá a lójijì. Ó ti ọwọ́ bọ àpò. Ó sì yọ aṣọ ìnùjú pélébé funfun kan báyìí jáde lápò. Ó yí aṣọ náà wò fínífíní. Ó sì fi nu ojú. Ó dá aṣọ náà padà sínú àpò rẹ̀. Ó fi ìgòjú tó wà ní ọwọ́ rẹ̀, ó fi há ọ̀kánkán ibi àyà aṣọ rẹ̀. Ó ti ọwọ́ bọ àpò ẹ̀yìn ṣòkòtò tó wọ̀. Ó sì yọ wọ́lẹ́tì kékeré kan báyìí jáde. Ó ṣí wọ́lẹ́tì náà. Ó sì mú àwòrán kékeré kan báyìí jáde. Ó na àwòrán náà sí Ọlágbèmí. Ọlágbèmí gbà á. Ó sì bẹ̀rẹ̀ sí ní yẹ àwòrán náà wò. Ọkùnrin náà rìn kúrò ní iwájú Ọlágbèmí. Ó rìn síwájú díẹ̀. Ó wá kọ̀yìn sí ibi tí Ọlágbèmí wà. Ó ní àwùjọ tí a wà yìí ó jẹ́ àwùjọ tó ń ṣe ìgbè fún abo púpọ̀ jù. Bí ohunkóhun bá ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin, pàápàá ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfipábánilòpọ̀, àwọn ènìyàn wọn kì í fẹ́ gbọ́ ohunkóhun mọ́. Ọkùnrin tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ sí, òní gbogbo ayé yóò sáré di ẹ̀bi ọ̀rọ̀ náà rù. Ní ọ̀pọ̀ ìgbà nítòótọ́ ọkùnrin ló máa ń jẹ̀bi ọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ aláìṣẹ̀ òun ló ti ti ipa bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n he. Ọ̀pọ̀ ló ti dèrò ọ̀run látàrí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. Ọ̀pọ̀ ènìyàn wọn ò tilẹ̀ mọ̀ wípé obìnrin gan alára wọn a máa fi ipá bá ọkùnrin lò pọ̀. Ọkùnrin náà yí ojú sí Ọlágbèmí. Ó sì rọra ń gbé ẹsẹ̀ lọ́kọ̀ọ̀kan padà lọ sí ọ̀nà ọ̀dọ̀ rẹ̀. Ó ní èmi ni mo bí ọmọkùnrin tí ó wà nínú àwòrán ọwọ́ ẹ yẹn. Ní ọdún tó yẹ kó parí ẹ̀kọ́ rẹ̀ ní ilé ìwé gíga fáfitì, ó ní ọmọbìnrin kan ló fẹ̀sùn kàn án pé ó fi ipá bá òun ní àjọṣepọ̀. Ọ̀rọ̀ náà di awuyewuye tó pọ̀ gan-an. Àwọn agbófinró wọ́n bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà dójú tì mí gidigidi. Ohun tí Ọláyẹmí sà ń sọ bí ọ̀rọ̀ náà ti le tó ni pé òun ò mọwọ́ mẹsẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ó gbìyànjú láti bá mi sọ̀rọ̀ àtàtà lórí ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n n ò fún láàyè rárá. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò tó dáńtọ́, ìyá Ọláyẹmí dúró tì mí lọ́rùn pé èmi ni kí n ṣẹjọ́ ọmọ náà, ṣùgbọ́n mo fà á kíkọ́rí. N ò gba agbẹjọ́rò fún un gan. Kódà n ò jẹ́ kí wọ́n gba onídùúró rẹ̀ rárá. Mo ní dandan òní kó fojú winá òfin. Wọ́n ṣe ìdájọ́ Ọláyẹmí, wọ́n sì fún un lẹ́wọ̀n ọdún 14. Ọkùnrin náà súnmọ́ Ọlágbèmí. Ó gba àwòrán náà lọ́wọ́ rẹ̀. Ó sì tì í bọ ibi tó ti yọ ọ́. Lẹ́yìn náà òun ló dá a padà sínú àpò rẹ̀. Ó ní ìrònú ìṣẹ̀lẹ̀ yìí òun ló pa ìyá Ọláyẹmí tó jẹ́ ìyàwó mi láàrin ọdún 2 péré tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Ọkùnrin náà sún ikùn símú. Ó tún yọ aṣọ funfun pélébé tó wà lápò rẹ̀ jáde. Ó sì fi nu ojú nù. Ìgbà yìí òun Ọlágbèmí tó rí wípé omi ti ń dà lójú ọkùnrin náà. Ojú rẹ̀ sì ti pọ́n kankan. Ọlágbèmí tún bẹ̀rẹ̀ sí ní da omi lójú. Ọkùnrin náà ní lẹ́yìn ọdún 4 tí Ọláyẹmí ti wà nínú ẹ̀wọ̀n, òní wọ́n dédé kéde pé ó pa ara rẹ̀ sínú ẹ̀wọ̀n ọ̀hún. Bí ó ṣe rí ara rẹ̀ pa nínú ẹ̀wọ̀n kò sí ẹni tó yé títí di òní. Bí mo ṣe pàdánù ìyàwó àti ọmọ kan ṣoṣo tí mo bí lórí ọ̀rọ̀ náà nìyẹn. Ǹjẹ́ o mọ ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí Ọlágbèmí kú tán? Ọkùnrin náà dánu dúró díẹ̀. Ó ní ọmọbìnrin tó ní Ọláyẹmí fi ipá bá òun lò pọ̀, ó wá padà jẹ́wọ́ pé òun parọ́ mọ́ Ọláyẹmí ni. Ọlágbèmí sáré wo ọkùnrin náà pẹ̀lú ìyanu. Ọkùnrin náà sún ikùn símú. Ó sì fi ọwọ́ nu ojú rẹ̀ nù. Ó ní títí di òní tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí,
n ò láya lọ́ọ̀dẹ̀ tàbí lọ́mọ láyé. Kì í ṣe pé kò wù mí, ṣùgbọ́n mo ti já ìyàwó mi àti ọmọ kan ṣoṣo tí mo bí kulẹ̀ lásìkò tó yẹ kí n gbárùkù tì wọ́n. Ẹ̀rí ọkàn kò sì jẹ́ kí n sinmi títí di òní. Mo ti fi ohun tó tọ́ sí wọn, mo ti fi dùn wọ́n. Èmi náà sì ní láti dùn ara mi lọ́pọ̀lọpọ̀ nǹkan láti fi máa ṣèrántí wọn. Kì í ṣe kí o lè bá mi kẹ́dùn, ó ní mo sì sọ ìtàn ayé mi fún ọ, bí kò ṣe wípé kí o lè fi kọ́gbọ́n. Ọ̀pọ̀ ẹ̀dá òun ló wà ní àhámọ́ ọlọ́pàá àti ní ọgbà ẹ̀wọ̀n lónìí lórí ẹ̀sùn tí wọn ò mọwọ́ mẹsẹ̀ sí. Ọ̀pọ̀ ló ti dèrò ọ̀run lórí rẹ̀ pẹ̀lú. N ò fẹ́ kí tiẹ̀ yìí rí bẹ́ẹ̀. Nítorí náà sọ fún mi bí ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin ìwà àti ọmọbìnrin náà lọ́jọ́ náà ti wáyé gan-an. Ọlágbèmí dá ẹtọ́ mi lódì. Òun àti ọkùnrin náà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wojú ara wọn roro. Ọkàn Ọlágbèmí bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Lẹ́yìn nǹkan bí 30 ìṣẹ́jú tí Ọlágbèmí àti ọkùnrin náà ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Ọlágbèmí, bí Ọlágbèmí ti sọ gbogbo ohun tó mọ̀ nípa ẹjọ́ náà fún tán, ọkùnrin náà minú. Ó yọ ìgò ojú rẹ̀ tó fi kó àyà aṣọ rẹ̀ tẹ́lẹ̀, ó fẹ́ òyì sí i, ó sì dé e sójú padà. Ó fi ọwọ́ ọ̀tún bọ àpò ṣòkòtò rẹ̀, ó wo ọ̀nà ibi tó gbà wọlé lọ sàkún. Ó ní, Agbábíàká ni orúkọ mi, Alagbawi onínagijẹ mi ń jẹ́. Mo ń padà bọ̀ wá rí ọ ní aago 10 òwúrọ̀ ọ̀la. Lẹ́yìn tí èmi pẹ̀lú rẹ̀ bá jókòó sọ̀rọ̀ tán ní ọ̀la náà, ó tún di ọ̀túnla tí a bá pàdé ní ilé ẹjọ́ kí a tó tún ríra. Agbábíàká ò tilẹ̀ wo ọ̀dọ̀ Ọlágbèmí rárá tó fi ń jáde lọ. Ọlágbèmí sì ń gbóhùn bàtà rẹ̀ bó ti ń dún kó lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òní kò gbúròó rẹ̀ mọ́. Ọkàn Ọlágbèmí balẹ̀ díẹ̀, ó ní ìrètí ò tíì pin. Ó tún rántí ọ̀rọ̀ ìyá rẹ̀ tí wọ́n ló wà ní ilé ìwòsàn. Ọkàn rẹ̀ tún bàjẹ́, ó sì kárí sọ. Bí Agbábíàká ti dé ibi tí àwọn ọlọ́pàá jókòó sí tó fẹ́ máa jáde lọ, ó ṣàkíyèsí ọmọbìnrin kan tó ń já fíkán fún tùràrí olóòórùn dídùn tí gbogbo ara rẹ̀ sì ń dán bí ewé erinrin ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà. Ó dẹ ìrìn ẹsẹ̀ rẹ̀ díẹ̀, ó sì ń fi ẹ̀gbẹ́ ojú wo obìnrin náà. Ó sọ lọ́kàn ara rẹ̀ pé dájúdájú Fọlákẹ́mi tí wọ́n ní Ọlágbèmí fi ipá bá sùn òun nìyí. Agbábíàká fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà láti lọ fi ọgbọ́n béèrè bóyá bẹ́ẹ̀ ni ohun tí òun rò náà rí àbí bẹ́ẹ̀ kọ́. Bí ó ti ń lọ sí ọ̀dọ̀ wọn, òun ló rí kọmíṣánná Àjàyí àti ọ̀gá ọlọ́pàá pátápátá tí wọ́n ń jáde bọ̀ láti inú ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá. Agbábíàká dúró sí i lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìgbà tó rántí nǹkan kan. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló yíjú bìrì padà sẹ́yìn tó sì ń wọ inú ilé lọ padà bí ìgbà tó gbàgbé nǹkan sí ọ̀dọ̀ Ọlágbèmí. Ó ti gbé bí ẹsẹ̀ 5 kó tó tún dúró sí i fún ìṣẹ́jú àáyá díẹ̀. Lẹ́yìn náà òun ló tún yí ojú padà tó sì ń rìn kámákámá lọ sí ọ̀nà ìta. Ó rí tí àwọn ọlọ́pàá ń bẹ́rí fún kọmíṣánná Àjàyí. Ó sì rí tí kọmíṣánná fi ọwọ́ kọ́ ọmọbìnrin tó ti ń jókòó dé tí òun pè ní Fọlákẹ́mi lọ́rùn, tí àwọn náà ń jáde tẹ̀lé Agbábíàká lẹ́yìn. Agbábíàká rò pé a jẹ́ pé bí òun ti rò ó òun ló rí. Fọlákẹ́mi òun ni obìnrin náà. Agbábíàká wọnú ọkọ̀ rẹ̀, ó ṣíná ọkọ̀ ṣùgbọ́n kò kúrò lójú kan. Bí ọ̀gá ọlọ́pàá, kọmíṣánná àti obìnrin náà ti jáde sí ìta, òun ni àwọn ọlọ́pàá tó wà ní ìdí ọkọ̀ kọmíṣánná, òun ni wọ́n ti ń sáré gìrìgì tí wọ́n sì ń ṣí ilẹ̀kùn ọkọ̀. Agbábíàká ń wo gbogbo ohun tí wọ́n ń ṣe náà. Ọ̀gá ọlọ́pàá àti kọmíṣánná bọ ara wọn lọ́wọ́. Wọ́n wọnú ọkọ̀, ọ̀gá ọlọ́pàá sì pẹ̀yìn dà ní tirẹ̀, ó wọnú ilé lọ. Ọkọ̀ ẹ̀ṣọ́ aláàbò kan ó síwájú, ọkọ̀ kọmíṣánná tẹ̀lé. Ọkọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn ó sì tẹ̀lé wọn lẹ́yìn. Agbábíàká ń wò ó bí wọ́n ti ń lọ. Agbábíàká mi orí, ó paná ọkọ̀, ó sọ̀ nínú ọkọ̀, ó sì wọnú àgọ́ ọlọ́pàá lọ padà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ní òun àti ọlọ́pàá tó mú lọ sí ibi tí wọ́n ti Ọlágbèmí mọ́, wọ́n jọ jáde sí ìta padà. Bí wọ́n ti dé ìdí ọkọ̀ Agbábíàká, òun ni Agbábíàká ń béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n kò sí ẹni tó gbọ́ ohun tí wọ́n jọ ń sọ. Lẹ́yìn ìṣẹ́jú bíi 10 tí wọ́n ti jọ ń sọ̀rọ̀, Agbábíàká bọ ọlọ́pàá náà lọ́wọ́, ó wọ inú ọkọ̀ rẹ̀, ọlọ́pàá náà sì wọnú ilé lọ padà. Agbábíàká ṣíná ọkọ̀, òun náà sì jáde lọ kúrò ní inú ọgbà àgọ́ ọlọ́pàá náà. Aago 10:30 ní ọjọ́ kejì, òun ni Ọlágbèmí ló ti ń fojú sọ́nà. Bí Ọlágbèmí bá ti lè gbúròó ẹsẹ̀ ní ibi tó wà, yóò ti sáré yọjú wo ìta bóyá Agbábíàká ni, ṣùgbọ́n kò rí ẹni tó ju Agbábíàká. Ìgbà tó yá, ó bẹ̀rẹ̀ sí ní rìn lọ sókè sódò nínú àhámọ́ tó wà. Ọkàn rẹ̀ wá balẹ̀ mọ́. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó rí ọmọbìnrin kan
tó rí rùmùrùmù kan báyìí tó kọjá ní iwájú ibi tó wà. Ó ké sí ọmọbìnrin náà, ó sì béèrè aago tó lù lọ́wọ́ rẹ̀. Ọmọbìnrin náà wò ó pé kí ló fẹ́ fi aago tó lù ṣe nínú àhámọ́ tó wà. Ó minú, ó ní aago 11 ó kù ìṣẹ́jú 8. Ọlágbèmí fi orí dáhùn pé ó ṣeun. Ó ń wo ọmọbìnrin náà bó ti ń lọ. Lẹ́yìn tí ọmọbìnrin náà lọ tán, Ọlágbèmí ká ọwọ́ méjèèjì lórí, ó fi wọ́ orí wá sí ibi ojú. Ó ní sí abẹ̀bẹ̀ mi kò ti fi ibi pẹlẹbẹ lélẹ̀ báyìí. Ó rí ọlọ́pàá tí wọ́n àti Agbábíàká wá sí ọ̀dọ̀ rẹ̀ ní àná tó ń kọjá lọ. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló yára súnmọ́ tòsí irin tó sì ké sí ọlọ́pàá náà. Bí ọlọ́pàá náà ti dé ọ̀dọ̀ rẹ̀, Ọlágbèmí bẹ̀rẹ̀ sí ní kílòlò ní ẹ jọ̀wọ́ sà, sí ẹ bá mi gbúròó lọ́ọ̀yà tí ẹjọ́ wá sí ọ̀dọ̀ mi ní àná. Ọlọ́pàá náà dúró tiiri, ó ní àwọn adigunjalè wọ́n lọ ká wọn mọ́lé mọ́jú òní, wọ́n sì ṣe wọ́n lọ́ṣẹ́ gidi gan-an ni. Ilé ìwòsàn òun ni wọ́n wà báyìí. Olódùmarè nìkan òun ló lè jẹ́ kí wọ́n ó yè é. Ọlọ́pàá náà pòṣé, ó mi orí, ó sì bá tirẹ̀ lọ. Ọlágbèmí ń wò ó lọ bí odi. Ó dàbí ìgbà tó fẹ́ kébò sí, ṣùgbọ́n ọ̀rọ̀ kankan kò tilẹ̀ jáde lẹ́nu rẹ̀. Ó bá ìdí lọlẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní hu bí ajá tó rí ẹbọra. Ilé ẹjọ́ kún bìbà, kódà ibẹ̀ ò gba ẹsẹ̀ rárá. Àwọn ọlọ́pàá dúró wámúwámú. Fọlákẹ́mi àti ọkọ rẹ̀ wọ́n jókòó sí ẹ̀gbẹ́ ara wọn. Ọlágbèmí dúró nínú àpótí kan báyìí tí olùjẹ́jọ́ máa ń dúró sí. Agbẹjọ́rò àwọn Fọlákẹ́mi bẹ̀rẹ̀ sí ní rojọ́ mọ́ lọ́rùn. Ó sì pe àwọn ẹlẹ́rìí méjì tí ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà tó ṣojú wọn jáde. Bákan náà, òun Fọlákẹ́mi fúnra rẹ̀ náà ló jáde láti sọ tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ṣé wọ́n ti béèrè pé agbẹjọ́rò Ọlágbèmí dà ṣáájú àkókò náà tó sì ní òun ò ní agbẹjọ́rò pé òun fúnra òun ò ní òun ó gbẹ́jọ́ ara òun rò. Wọ́n ro ẹjọ́ náà sọ́tún, wọ́n rò ó sósì. Ọlágbèmí ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́ náà, ṣùgbọ́n níṣe ni àwọn èrò tó wà níbẹ̀ ni wọ́n yín mú sí i. Lẹ́yìn nǹkan bíi wákàtí kan tí ìgbẹ́jọ́ náà ti bẹ̀rẹ̀, adájọ́ àgbà bẹ̀rẹ̀ sí ní kọ ìdájọ́ rẹ̀. Gbogbo kóòtù òun ló dákẹ́ minimini. Ọlágbèmí bẹ̀rẹ̀ sí ní fi ojú wo gbogbo inú kóòtù náà yíká bóyá òun á jẹ́ rí ẹni tó fojú jọ, ṣùgbọ́n kò rí ẹnì kankan. Inú rẹ̀ bàjẹ́ púpọ̀. Ó bojú wo òkè àjà nínú ilé ẹjọ́ náà. Ó rò ó sínú pé bí kì í bá ṣe ohun tó ṣẹlẹ̀ sí ìyá òun ni, ó dá òun lójú pé ìyá òun ìbá wà nínú ilé ẹjọ́ lónìí. Ọlágbèmí ní ìyá màmá jẹ́ aláìlẹ́nìkan o. Omi bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Ó gbójú wálẹ̀, ó sì wo ẹnu ọ̀nà lọ sàkún. Ó rí tí ọmọbìnrin kan wọlé láti ẹnu ọ̀nà kóòtù. Obìnrin náà so aṣọ dúdú kan báyìí mọ́ orí. Ó wá ta aṣọ náà ní kókó ní ibi àgbọ̀n rẹ̀. Obìnrin náà dé ìgò dúdú kirikiri kan báyìí sójú. Ó sì fa báàgì dúdú kan lọ́wọ́. Ọlágbèmí tẹjú mọ́ dáadáa, ó sì rí wípé ọmọlára ni. Kò mọ̀ bóyá kí òun sọkún ni àbí kí òun rẹ́rìn-ín. Ó gbọ́ tí adájọ́ bẹ̀rẹ̀ sí ní ka ìdájọ́ rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló kójú kúrò lára ọmọlára tó sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹjọ́ tí adájọ́ náà ń kà. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, wọ́n dá ẹ̀wọ̀n ọdún 14 fún Ọlágbèmí pẹ̀lú iṣẹ́ àṣekára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun ló bẹ̀rẹ̀ sí ní yọ̀ nínú ilé ẹjọ́ náà. Èrò wọn ni pé ọ̀kan tó ti dín lára àwọn afipábánilòpọ̀ láwùjọ. Ọlágbèmí dúró lọ gbárí. Ó wo àárín èrò láti wo ọmọlára tó wọlé lẹ́ẹ̀kan, ṣùgbọ́n kò rí ẹni tó jọ ọ́. Ó ronú lọ gbárí. Ó ní ìlẹ̀kẹ̀ má já sílé, ìlẹ̀kẹ̀ má já sóde. Ibì kan náà sáà ni ìlẹ̀kẹ̀ yóò padà já sí. Ibi tí ìlẹ̀kẹ̀ wá já sí yìí òun ni kò dáa. Àwọn ọlọ́pàá ti kàn án lára, wọ́n sì ń fà á lọ sí inú ọkọ̀ ní ìta. Àwọn ọlọ́pàá wọ́n kan Ọlágbèmí lára wọ́n sì ń fà á lọ sínú ọkọ̀ ní ìta. Kí ni ó gbẹ̀yìn Ọlágbèmí? Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti tòní náà. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń jọ Láwùyí. Ẹ má gbàgbé o láti bá mi láìkì àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. Lágbára Ọlọ́run Olódùmarè, àní sú ara wa o. Bákan náà, ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Ẹ sì má gbàgbé láti máa bá mi share àwọn fídíò mi. Bákan náà, ẹ máa bá mi comment lórí àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. Títí dìgbà mi tá tún máa pàdé, orí ń fáwọn o, ẹ̀dọ̀ kìí dùn mí, òtútù méjì alálẹ̀ odò ẹnìkan ìkó dídí mọ̀dẹ̀ kúrò rọ́jú. Ayọ̀ àtàlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí, òun ni wọ́n tún padà máa bá yín lẹ́ẹ̀mí. Ó tún dìgbà kan náà o.